Ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá, ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí gbígbọ́ èdè Yorùbá, ẹ káàbọ̀ sí kíláàsì lónìí. Ṣé àlàáfíà lẹ wà bí àwa náà ṣe wà? Yorùbá Teacher wa ń kí yín o. Ẹ jọ̀wọ́ bí ẹ ṣe ń fìfẹ́ gbọ́ wa, ẹ bá tẹ subscribe button lórí YouTube. Ṣé ẹ mọ̀ pé kárìnkà pọ̀ ní ẹni ẹni? Àwa Yorùbá náà sì la máa ń pa lówe wípé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ẹ ṣé. Àkòrí tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí ni ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tàbí ìrọ̀sírọ̀. Ẹgbẹ́ ni làágúnyè wùrà dé o. Gbogbo ènìyàn kì í sì ṣe ẹgbẹ́ kan náà, bẹ́ẹ̀ ni àìṣe ìrọ̀ kan náà. Ohun tí kò wá mú ọjọ́ orí gbogbo ènìyàn kò dọ́gba ní kò jẹ́ kí a jọ wà ní ẹgbẹ́ kan náà. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́jẹgbẹ́ tàbí ìrọ̀sírọ̀, ọjọ́ orí ni a ń sọ̀rọ̀ bá. Kì í ṣe nípa owó tàbí nípa ìmọ̀ tàbí nípa agbára tàbí ipò. Ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ ń fò tọ́ o, bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ ẹja ni ẹja sì wẹ̀ tọ́. Àwọn ẹni tí ọjọ́ orí wọn bá dọ́gba ni wọ́n dìjọ rìn papọ̀, tí wọn yóò dìjọ wà ní ẹgbẹ́ kan náà. Ẹja wá pín àwọn ẹ̀dá ènìyàn sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tàbí ìrọ̀sírọ̀. Ìkíní, ọmọ ọmú. Àwọn náà látún lè pè ní ọmọ ọwọ́, ìkókó, aròbó àbí ọmọ ìrìnsẹ̀. Àwọn yìí ni ọmọ òòjọ́ títí dé ọmọ ọdún mẹ́ta. Ẹ jẹ́ á wo ìkejì, àwọn là ń pè ní mọ̀jẹ̀sín. Àwọn yẹn jẹ́ ọmọ ọdún 3 sí 5. Ìkẹta, àwọn ọmọdé. Àwọn yẹn jẹ́ ọmọ ọdún 6 sí 13. Ìkẹrin, a ní àwọn àgùnbánirọ̀. Àwọn yẹn jẹ́ ọmọ ọdún 14 sí 20 ọdún. Ìkarùn-ún, a ní àwọn géńdé tàbí ìgìrìpá. Àwọn yẹn jẹ́ ọmọ ọdún 21 títí dé 40 ọdún. Ìkẹfà, a ní àwọn àgbàlagbà. Àwọn yìí jẹ́ ọmọ 40 ọdún sí 90 ọdún. Ìkeje, a wá ní àwọn arúgbó. Àwọn yẹn láti 90 ọdún lọ sókè. Ẹ ṣé.